ìjòyè òní ẹ̀kọ́ ẹ lè dẹ́dí ẹgbẹ́ túbà. Bàbá mi aláàkọ́ ọlọ́run kò rí bẹ́ẹ̀ ṣe. Ọ̀tọ̀ lórí burúkú ọmọ Roland yẹn ọlọ́run ó kàn lọ ń fọ́ máa tún gẹ̀ẹ́tì ṣá aláàkọ́. Bàbá mi àgbàlagbà bú àti èèyàn okúrú tó ń pẹ́ni gíngò ránṣẹ́ ọlọ́run kò fọ́ fún ẹgan. Nǹkan tó bèbá kàn sọ ni wípé ẹ ká kúrò lórí iṣẹ́ yẹn ká lè ṣe kí ni ká wá assignment ní pápápá àbí ẹ̀nà. Olórí burúkú rẹ. Woman, no be me talk o. I no say anything o, na she dey yarn you o. Baba, mi sọ o. Èmi kọ́ mo sọ̀rọ̀. Màá tó bá sọ̀rọ̀ ṣe kọ́ wá pa mí ni. Ṣé kí wọ́n kú fún ẹ? Àwa ṣe bí mo rò pé kú àjọ kú àwẹ̀wà àjọ gbà ní. Ọmọ ọba mú kú ẹ̀dá kí mú kú mi dání. Kò sẹ́ni tó ń fọ fẹ́ǹsì fún yàn. Ó sì di bẹ́ẹ̀. Quiet! Káàbẹ̀ bàbá. Mo fẹ́ kẹ́ bí sọ ẹ̀rẹ̀ jẹ́ kí nǹkan tó lọ́pọlọ kó jáde láti inú brain ní Friday. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé lórí mátà yẹn ẹ mọ̀ pé mi ò kí ń máa ń tágẹ́ẹ̀tì ní ilẹ̀ kí ó ti yé mi ò kí ń fè. Gbogbo làgbọ́ pé nígbà yẹn ó ní nígbà kan ọjọ́ ni ọlọ́pàá ni. Òun àti Roland 5 and 6 ni wọ́n lọ́lọ́pàá yẹn kọ̀ọ̀kan ń túlẹ̀ mí ẹ̀ òun ní ṣọ́hun ẹ̀ tí ó lè jà wọ́n ní tàbá ti lè mú nígbà ọlọ́pàá yẹn tàbá ti mú mọ́lẹ̀ a máa tú ọba kà Roland a máa mú ṣókún sọ́wọ́ wa ni. Ìgbà tí wọ́n mú ẹ kí ló tó lè sọ fún ìwọ́wọ́ bọ́ọ̀lù sí wàhálà. Wọ́n bàbá tẹ́ mú kọ́kọ́ lé mi fún ẹni. Lórí forúkọ sí tẹ́lẹ̀ tẹ́ ń jẹ́ ọ̀dẹ̀. Bàbá àwọn etí wọ́n ọjọ́ ìní ni. Okay, good. Adé kárọ̀ adé. Mo fẹ́ kẹ́ ṣe ẹ ti parẹ́ ọ̀rẹ́. Tó dìbò bá ọjà mi. Ikú parí! Ẹ̀bí ṣe ayé, ìyẹ̀mọ̀dí lélẹ̀, bẹ́bẹ́ kí n lọ jẹ. Ayé le, olè. Ṣàǹtẹ̀ apàṣẹ, apàṣẹ lọ́wọ́, ṣàǹtẹ̀, bá mi pé ṣàǹtẹ̀. Àkóbá lélẹ́yìí ó máa ṣe ọ̀rẹ́ kó bá ní wọ́n dé àlọ́ kó ló ń kígbe wọ́n dé àlọ́ kó ló ń kígbe wọ́n. Ah! 2 minutes, 2 minutes.
Hey, open. Hey, open. Huh? Like now. Open. How please don't pass the attempt. Hey, mad, open. One family. Hey. Get down. Alpha. Hey, yeah, but that's not it. Like fuck. Hey, guy. Yeah, but that's not it. Oh my God, this is that. Stand up! How are you? Hey, guy! One day, along kolong kígbe one day, along kolong kígbe one day. Come back. Ṣé bí lẹ́yìn rẹ̀? Rárá o. Ẹ jọ̀ọ́, kí ni nǹkan tí ẹ mọ̀ nípa ẹni tó wà nílẹ̀? Ẹ tẹ̀lé sọ fún wa tó lè kó wá di títí wa tí wá ń ṣe lọ. Àmọ́ kọ̀ọ̀kan o. Ẹ̀wọ̀n gan, àwa ìbẹ̀rẹ̀ là ń gbé, àwa wà nílé, àwa gbọ́ gbáà! Gbogbo wa wá dúró sínú ilé, ìgbà tí àwa bọ́ sà, wọ́n sọ pé àwọn kan wọ́n lọ nínú mọ́tò gúngún, àwọn kan wá pa èèyàn kan, kì í ṣàmọ̀ ìgbà táwọn wá bọ́ta, wọ́n rí pé àwọn ti kú, wọ́n wá ti lọ pọ̀ ọkùnrin ni wọ́n. Ọkùnrin mélòó ni wọ́n? Wọ́n sọ pé ó pọ̀. Ó pọ̀. Obìnrin wà nù wọn. Rárá. Wọ́n sọ bẹ́ẹ̀. Malik, ìwà tẹ̀ ẹ kọ́lẹ̀ rìn, wọ́n gbé ambulance wa kan àgbè, ẹ kọ́lẹ̀ rìn. Àwọn méjèèjì yẹn kọ́wọ́ nu bọ́ọ̀sì wọ́n tẹ̀lé, kọ́wọ́ nu mọ́tò wọ́n tẹ̀lé. Listen, mo fọlọ́ búra fún yín, àsọpẹ́ yín lẹ pa wọn. Ẹ kàn máa ní láti tẹ̀lé wa kẹ́lẹ́ ṣe statement nǹkan tẹ́ ẹ mọ̀ ń pa ẹ máa sọ ṣe ti gbọ́. Ẹ má yẹ ká bínú síra wa nà án. Àwọn ọlọ́pàá ọ̀rẹ́ yín ni wá. Now take them. Both of you Move them. Ajẹ́jẹ́ ambulance wa ẹ máa fún Malik máa gbọ́ pẹ̀lú òkè. Ẹ jẹ́ kó gba ẹgbẹ́ statement wọn. Get in the car. Yes, hello. Yes, àwa ní ibi junction Ìrẹ́lópé yẹn, ibi oríta mẹ́ta yẹn, ibẹ̀ la wà. I need ambulance. Yeah, ìsinsìn fast. But sir, Yes. báwo làwọn guys yẹn ṣe operate? Tó fi jẹ́ pé tó bá ṣiṣẹ́ tán láṣẹ máa ń débẹ̀ as fast as we are. Má yẹ kó gbàgbọ́ ní nọ́ọ̀sẹ̀ tó sọ̀rọ̀ mi. Yes sir. Má ẹ̀fà sọ̀rọ̀ nọ́ọ̀sẹ̀ lójú ọ̀gá. Yes sir. Ọ wá ń bí. Sir. Ọmọ nǹkan tó ń sọ yẹn wípé àwa competent enough. Àwa as fast as they are. Nǹkan tó ń sọ nìyẹn o. Ẹ lọ gbé wọn lọ Yes fẹ́. sir. Ẹ máa lọ station jọ. Ẹ gba statement wọn. Go. Ìgbà tí Malik àti òun á dúró. One day. Along kolong kígbe, àwọn afipá gbowó lọ́wọ́ ẹni. Along kolong kígbe, àwọn ta ṣunṣunṣun. Along kolong kígbe, àwọn ṣunṣunṣunṣun. Look at sir. No. What's all this? You guys are nothing but bunch of disappointment. Àwọn aráàlú wọ́n bú wa, wọ́n ní wọ́n fi ní ju ìyàwó.
Hey, buddy. We are very sorry, sir. Forget your sorry, man. Forget your sorry. Tíṣẹ́ ìbá ti sú yín. Ẹ sọ fún mi. Ẹ mọ̀ wá wá lómi tó lè ṣe. Oga, we're trying our best. I don't want to hear. I'm sick of your best. All I want is go out, go and arrest the criminals and get them behind the bar. Simple. Sir, mo bẹ̀ ṣe ń fún un. Mo fẹ́ fi dá yín lójú pé ó ní nǹkan kan táwa náà ṣe láìpẹ́ láì jìnnà a máa mú wọn báyìí. Same story all the time. Láìpẹ́ láì jìnnà, ó dẹ̀ ti ń jìnnà sí. Let me give you one secret. I am ready. I am smart. I am healthy. I'm ready to work. If I need the help, let's do it together. I join your team. We go out together. Oga, I think I might have an idea, sir. Lovely. What's the idea? Permission to speak freely, sir. As much as you can. All I care for is result. Oga. Yeah. Oga. Yeah. Irú magic tẹ́ fẹ́ kó happen ní kíákíá bẹ́ẹ̀ ṣe ń sọ fún wa sir. In the history of the force, of the Nigerian police force, èèyàn kan ní ọ̀nà tó lè ṣe magic bẹ́ẹ̀ o. Who is that person? Roland, ìjọba múnimóògùn. Ta ló sọ pé kò síjọba o? John gbogbo ń tó lè ọjọ́ kan tó lóhùn. Ṣàǹtẹ̀, ọmọ ayé ni ṣàǹtẹ̀. Oh, now I see. Ẹ̀yin lẹ ṣokùnfà bí wọ́n ṣe fi mí sílẹ̀, right? Yes. Hope you are fine. As you can see. There is a lot we need to talk about. Ṣé a lè fi bíbá yìí sílẹ̀? Really? Yes. Okay. Cause much. My friend details, jẹ́ ká lọ. That's it. Can't we talk here? Office là ń lọ. Tell me you're joking. Ìwọ fún ara ẹ mọ̀ wípé mi ní business kankan pẹ̀lú yín lọ́fíìsì yẹn mọ́. Roland, mo mọ bó ṣe ń feel. You don't know. You don't know, Malik! Wọ́n lo very bẹ́ẹ̀ sọ. Nítorí ṣẹlẹ̀ ní wípé inú ibi tí mo wà ẹ̀mí mọ́ reason tí mo fi wà níbẹ̀. Gbogbo nǹkan tí mo gbọ́ ni pé report sọ wípé mo ṣe nǹkan tí mi ì ṣe tí mi ìbẹ̀lẹ̀ ever ṣe.
Wọ́n ò tí n bá ti rí yín èmi àti yín ẹ máa understand mi sir. My goodness. Roland, ó mọ̀ òfin jù báyìí lọ náà. Ṣé mi ni mo detain ẹ? Èmi kọ́ ò ní ìdá tí rí mi ẹ. You should know better now. Ọ̀rọ̀ tí ẹ sọ yẹn ọ̀rọ̀ tó tóbi ní sir. Mo dẹ̀ understand. But even at that, ẹ lè rí nǹkan kan ṣe sí. Then ẹ lè help me out to kó ní gbogbo nǹkan tí wọ́n ń sọ. Oh, fantastic. Tó bá fẹ́ kí n help ẹ, yẹn ló easy jù. Ìwọ ṣáà ti sọ fún mi pé tó èmi ni mo pa ó. Lóòótọ́ gbogbo report ọkọlẹ̀ èmi ni mo pa ó. Màá wá wo ibi tí màá gbà help ẹ. Lẹ́yìn yẹn kò sí nǹkan tí mo lè ṣe mọ́. Ọ̀gá, pa èèyàn. Roland pa èèyàn. Kò possible. Kí ni ò fi possible? Kí ni ò fi possible? Ìbọn ọ̀tá tó rí lára ẹni tó kú. That won't happen. Ọ̀tá tó assign sí ẹ. Ṣó yẹ ẹ́ sìn? Every report, everything point sí pé wọ́n ló pa. Kí ló wá fẹ́ kí n ṣe fún ẹ? The trust me, sir. Trust you? I'm sorry, sir. Mo ní ẹnìkan tí ó lè ṣe ẹlẹ́rìí. Ṣé pé níjọ́ tí incident ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ mi ló wà? Ó dẹ̀ mọ̀ pé kò kí n ṣàtọ̀dọ̀ mi. Alex ni sir. Did you just mention Alex? Yes, sir. Alex. Bring me officers. Come in. Hey, Alex. Take it easy. I know you have the right to your feelings. But mo kàn fẹ́ kó mọ̀ pé ó ní reason náà táwọn náà fi wá yọ ẹ́ níbi tá a ti yọ ẹ́ yẹn. Take it easy, please. Roland. I don't want to get angry. Roland, easy. Back! Roland, mi ò like mood tó wà yìí. Roland, ó yẹ kó mọ̀ pé ó ṣáà máa ní reason fún gbogbo ìgbésẹ̀ tá a gbé láti wá yọ ẹ́. Roland, a ní ìdí ẹ̀pẹ̀ ni. Ó lè dá mi padà. Tí o bá wà comfortable pẹ̀lú mood mi, you can take me back. Take it easy, easy. Wo ó yẹ kó mọ̀ pé nítorí pé wọ́n mọ̀ pé nínú gbogbo squad wa èmi nìkan náà ló ṣì tún lè gbọ́rọ̀ sí lẹ́nu ló jẹ́ kó jẹ́ pé mi ni mo wá báyìí. Please jọ nítorí tọlọ́run a ní ìdí ẹ̀pẹ̀ ni jọ. What if I tell you that you're bothering me too much? I'm sorry. Roland, tó bá tilẹ̀ jẹ́ pé fẹ́ yẹ̀yẹ́ mi mo fẹ́ bẹ̀ pé kó jọ kó má yẹ̀yẹ́ mi níta gbangba
o lè wọnú mọ́tò mi kó nǹkan tó bá fẹ́ ṣe fún mi àyè wà fún ẹ láti ṣe fún mi o lè fẹ́ sọ̀rọ̀ sí mi o lè fẹ́ ná mi àyè wà fún ẹ má yẹn kó jẹ́ tàwa ń gbá mi báyìí please Roland mo ń bẹ̀ ẹ́ please please okay. We are. Roland. Ìjọba amúnibókù. Wọ́n lọ sọ pé kò síjọba o. John gbogbo ń tó lè ọjọ́ kan tó lóhùn. Roland dìde. Àṣebàjẹ́ lọ́tọ̀wọ́ yín bàṣẹ́. Roland lọ́tọ̀wọ́ yín bàṣẹ́. Roland dìde. Àṣebàjẹ́ lọ́tọ̀wọ́ yín bàṣẹ́. Roland lọ́tọ̀wọ́ yín bàṣẹ́. Roland. But wọ́n ló yẹ kó ṣe lè nà. Ọ̀gá ló ní gbé fún ẹ ṣé jàre. Èmi ò ráyè. Ṣọ́sà. Easy. Nǹkan tí mo ní kó bá mi ṣe ṣó ti ṣe. Submitted already, sir. Okay. No problem. Please, let's go. You're welcome, Roland. Thank you. All right, let's go straight to business. Mo sure pé Malik ti máa ṣàlàyé everything for you. Reason ṣe mọ ẹ̀kọ́ ìlànà kò máa ṣiṣẹ́ pẹ̀lú alókun. Are you ready to work with us? Just like that? Yes. No. I can't. I am not interested. Okay? Funny. Listen. Ó mọ̀ nípa business ni. Ó yẹ kó mọ̀ pé purpose wà táwa fi lọ gbà ẹ́ lẹ̀ ẹ̀wọ̀n nígbà ọjọ́ tí ó ti pé. And for every magic given, magic is expected back. Iṣẹ́ tá a ti ṣe, ó yẹ kó mọ̀ pé ó ní reason. I mean, ó ti pẹ́ nu game yìí náà. I know. Yeah. You can tell your boy to take him. But hold on. But Sir, please, can I talk to Roland? No problem, you can talk to him. Okay. Roland, kí ló tún ṣe báyìí? Ṣé bí mo ti bá ẹ sọ̀rọ̀ kó tó di pa débi? Mo lè fẹ́ kó rántí pé ọ̀gá wa ló ń bá sọ̀rọ̀. Kí ló yẹ tún difficult? Why? Surely you talk to me, and I told you I can do anything with you guys until I set my eyes on her. Huh? Who is it talking about? Yàlájẹ, ṣáájẹ wa, ẹ̀ka, ọmọ ṣàǹtẹ̀ ọmọ, àjà wa. Ṣàǹtẹ̀ ló ń lọ ẹsẹ̀. Ẹ̀yin tèmi, ṣé wọ́n pa? Ojú ti ń lọ gbàyì sọ fún ọ pé tó bá lọ ṣe bí ọgbọ̀n lọ wá fi yà ọ lásẹ̀ mú. Jayé ẹ lọ. Àtẹ̀ ọwọ́ kan bí gbọ́ ọmọ. O lè lé mi ta ló máa sọ. Eléyìí ni ó fẹ́ máa lọ ṣòjòrò fèmí wá sọ fún pé kó lọ bè lọ́wọ́ ògbó principal headstone. Òfin yẹn bóyá bá ṣòjòrò tó yẹ mo sì máa nà pa. Yíyọ olùwà tó ń kó káàdì pamọ́ náà rẹ̀. Ládùúgbò káàdì pamọ́. Ẹ kú fàájì. Ṣàǹtẹ̀ ó àbí ọlọ́run bá ń bọ̀ láti àgọ́ ọ̀nà wá sí mẹ́rin sí ayé. Ó pọ̀ ẹ̀yin ọmọ mi mo gba tí jàre ó ṣe àwọn ọmọ tèmi ó pọ̀. Aṣáná tètè wà come over Naija ṣeré ọwọ́. Ìyẹn máa ṣeré tí yín lọ wá ń lọ bí iṣẹ́ nìyẹn ó ti yé yín. Gara lọ kó ga sọ́lọ. Ọmọ ọba àgbà yìí.
àwọn eléyìí ti bẹ̀rẹ̀ wèrè wọn ẹ̀yọ́ wọn wèrè. Ó ṣe báyìí ọmọ ìyá mi àfààná ọ̀gbẹ́ni fìyẹ́lẹ̀ mi lọ́mú tajẹ́rọ̀ nìyẹn mi ò sí rẹ̀ o ọ̀gbẹ́ni ìgbàgbé yẹn jọ. Chiwe, how market now? Okay now, God go favor us now. Báyìí. Ẹ̀yin tèmi how far now? Kí ló ṣe é tó le jù báyìí? Kí ló ṣẹlẹ̀ gangan? Má bínú, ọ̀gbẹ́ni ṣó ti clean gbogbo clipper. Ta ló kọ́kọ́ dẹnu wọn? Ó yá bọ́ síbí jẹ́ ń gẹrun fún ẹ. Fún mi láṣọ kókó fún mi ní clipper. Ọ̀gbẹ́ni fún mi ní new clipper yẹn jàre. Sir, ẹ jọ̀ọ́ mo máa ní láti bá Roland sọ̀rọ̀. Roland. Okay. Roland, ṣé mo lè bá ẹ sọ̀rọ̀? Yes. After you. Okay. Roland, I'll be looking forward to working with you. Take care of yourself. Rijaye, iyamadi lele, bebe kin lọ jẹ, ayele, ole. Roland ma ṣe bínú, adi wọn ṣe ń padà bọ̀, bebe. That is what I want. Do it for me, bro. Roland. You know she issue now. You find her. Trust me. Do it. See you later. Asha. Boss. Mo fẹ́ kí o lọ eliminate Chief Badmus. Mo dẹ̀ fún ẹ right now sí 48 hours. Ó jẹ̀lẹ̀ lọ́wọ́ kan. Okay? Okay, boss. One day. Àlọ́ kóló ń kígbe, àwọn ti bá gbowó lọ́wọ́ ẹni. Àlọ́ kóló ń kígbe, àwọn ta ṣunṣunṣun. Àlọ́ kóló ń kígbe, àwọn ṣunṣunṣunṣun. Àlọ́ kóló ń kígbe, mo ti gbòde. Àlọ́ kóló ń kígbe, àlọ́ kóló ń kígbe. Ẹ̀yin guys, mo fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ sí ní bá mi monitor Chief Badmus láti sin Àṣà fẹ́ gbọ́mọ ìdíyẹ. Texting my
father's land is my duty. Say no to corruption, say no to kidnapping, say no to substance abuse. Chantel, akínkanjú lójú ogun. Chantel, Chantel, ògbóǹtarìgì. Chantel, Chantel. Hi, Carter. Wow, ọmọlúwàbí. Fine, sir. Àlàáfíà ló wà. Adúpẹ́ Ọlọ́run, sir. Mo ní kọ́kọ́ ìrá mi. Okay. Ṣé anybody ò béèrè mi ṣá? Manager nìkan ló bẹ̀rẹ̀ yẹn, sir. Bíi ti manager làwa ń sọ ni máa wọ ọmọ ìkẹ́. O fọ́ níṣà. Ẹ káàbọ̀, sir. Okay, létí àjà rẹ̀. We know they accept illegality, respect authority. When we enter, no man today. Tell me where them today. Or tell them we are Roland today. Who's that? Room service, sir. Home service. Okay. Ó sọ fún mi nísìnyí pé ó rí anybody tó kọjá. Mi rí kankan. Mi rí anybody. A jẹ́ pé o máa ń kúrò ní duty post ẹ, o máa ń rìn kiri ní àbí. Mi ò kúrò ní duty post, mi ò front desk ni mo wà, mi ò kúrò ńbẹ̀. Mi ò kúrò ńbẹ̀ rárá. I'm putting it to you right now that pé ìwọ ló pa chief. Mi ò pa chief o, ẹ gbà mí yé Jésù. Iṣẹ́ ni mo wá ṣe, èmi kọ́ ni mo pa chief o. Má ṣe pé kí ni gbogbo dámà ẹ̀. Irú àkóbá wo leléyìí o, èmi kọ́ ni mo pa chief o. Ibi tán fi mí sí ni mo wà o, mi ò débẹ̀ o. Èmi kọ́, Ọlọ́run o. Kí ló fa ìwọ báyìí? Ìwọ kọ́ ló pa. Èmi kọ́ o. Ṣebí wọ́n ló wà lẹ́nu gate? Èmi wà lẹ́nu gate. Ọlọ́run. Ìwọ ló wà ń bẹ̀ o dẹ̀ rí èèyàn kan point pé ókè ẹni báyìí ni mo rí o. Tó fi pa sí orí kankan sí. Alẹ́ ẹni kankan kọjá. Ó dẹ̀ wá. Kí ló ṣe é? No, kí ló ṣe é? Kò sí kankan. Kò sí kankan. Ó wà lẹ́nu gate. Wọ́n dẹ̀ fi pa odidi èèyàn o dẹ̀ rí traces anybody. Hey, stand up. Èmi kọ́, ibi tó fi mí sí ni mo wà o. Are you asking us questions? You know I've been watching you, Bashembo. Ó rí parẹ́ ò balẹ̀. Manager. Sir. A máa need the list gbogbo àwọn staff ẹ̀ àti gbogbo pictures wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan. No problem, sir. And lastly, ta ló wà ní the CCTV? Èmi náà mo wà ní charge. Ẹ mú wa lọ síbi abẹ́ wo CCTV camera. Hey, Mr. Man. Who among you here would like to take my position? Your position? Because I would like to resign. Sir, ṣé kò sí sir? The very resign, sir. Owa, me being in this office is of no use. Àwọn aláṣẹ ń bínú, wọ́n ń bínú látòkè. Nítorí gbogbo ìpànìyàn tó ń lọ nínú ìlú yìí. Wọ́n ń pa èèyàn. Ẹ̀yin ọlọ́pàá ẹ̀ẹ́dẹ̀rí nǹkan ṣe sí. And àwọn tó kó tì mí, wọ́n ní track record wọn lọ́wọ́. When they have, they gave me fantastic guys like you with wonderful track record to come and work with me.
And still, I cannot deliver. I cannot protect the people I am meant to protect, leading you guys. Capable. Can resign, right? No, sir. Then if you don't want me to resign, do the right thing at the right time. Yes, sir. Sorry, sir. Yes, sir. I don't want to hear your voice. I want action. I want you guys to swing up, go out there and stop it. And stop playing compliment to me. Do the right thing at the right time. Amen. Sorry, sir. Sorry, sir. Quiet and do the right thing. Yes, sorry, sir. Sorry, sir. Yes, sir. Yes, sir. Ṣé ti wọ́n sì ṣùgbọ́n ní gbogbo àti gbọ́ ẹ̀. Ṣé iná ti rí pé a ní láti ṣe iṣẹ́ wa bó ṣe ká ṣe? Ẹni tó bá ṣe tí ò tí ì parí ẹ̀ kò tí ì ṣe kankan ni. Ìbẹ̀rù kì í ṣe oníṣẹ́ o. Ẹni tó bá fi iṣẹ́ tó pé náà máa gbàdá. Ẹ ti rí pé látòkè ló ti wá pẹ̀lú mọ́ọ̀gà tó ti gbé wá. So, a ní láti ṣiṣẹ́. Ṣùgbọ́n gbọ́. Sir. General market check up. Alpha, college job. Kilele. Ayé máa bàjẹ́ mí ni wọ́n á di káyọ̀. Kò ní dáa fẹ́ bó ṣe wà mí ló fẹ́. Kọ́ fún mi jọ. Àbórí ẹ bàjẹ́ tó bá bí ẹrẹ wá gbà lọ́wọ́ mi. Ó dà kó ti já wuli. A ní kó máa kánga. Jẹ́jọ́ wà ó ń fi tí bá gbá ẹlẹ́jẹ̀ lọ́pọ̀. Wọ́n gbọ̀bọ̀ ṣèwé fẹ́mi jáde. Owó fún mi jọ, ayé ẹ̀yin méjèèjì máa mú un. Gbà kó yẹn lọ. Ṣèwé fún mi. Gbà kó ṣèwé fún mi jọ. Èmi ló lọ léwu fún. Tó ń bẹ́ tó ń bá ta ní sá. Wọ́n máa sọ fún ẹlẹ́sìn ìsìnká. Hello, aunty. Aunty ìyá ẹ̀ wò, you no dey look face me. Fún ọjọ́ ní tó lè máa toast me. Ó wé lọ́jọ́. Hello guys, ṣé wàá pa? Ẹ má bínú, mo ń béèrè Chantel. Ètí mo mìíràn pé Chantel mo ti wá dé ibì kan bẹ̀rẹ̀ then ó ní. Bàbá wọn ló ti ń sọ̀rọ̀ jù kí ló ṣẹlẹ̀ gangan? Sọ̀rọ̀ sókè jọ. Ẹ má bínú, I'm sorry. Mọ́mí ẹ̀ máa ń ta drink bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. Ó náà dẹ̀ ní salon kan tí mo ti máa ń check ẹ̀ nígbà yẹn bọ̀ mi rí. Chantel, ọmọ ọba, ọmọ mi oró. Chantel ló pe ló fi dà lálẹ́ gàràgà bẹ́ẹ̀. Chantel ti ọkùnrin kọjá nǹkan tó ń expect. Anyway tó bá máa rí Chantel tó bá ti drive dé ìsàlẹ̀ ibẹ̀ yẹn wà á rí yànà kan lọ́wọ́ ọ̀tún wà á yà síbẹ̀ tó bá ti rìn sísàlẹ̀ díẹ̀ náà wà á tún yà lọ́wọ́ òsì. Mọ́tò ò débẹ̀ o mọ́tò ò débẹ̀ ibẹ̀ gan la ti ń gẹrun sìn ó tẹ̀ mọ́ bọ́ ṣeré fún mi. Tó bá dé ìwẹ̀ kó gbé mọ́tò débẹ̀ mọ́tò ẹ̀ máa bàjẹ́ ni ó ti yẹ. Bro, ẹ sọ pé tí n bá ti lọ straight kí n yà next turn. Bàbá wálé ẹ ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀ gan? Mo ní kó máa lọ fún mi lẹ̀ jàre, ṣèwé jàre. Àwọn Nàìjíríà ń bínú. Gbé sílẹ̀, láyé má máa lè fún mi mọ́ o, láyé má máa lè fún mi mọ́ o, mo lè fọ́ ẹ́bùrò lójú o. Say no to corruption, say no to kidnapping, say no to substance abuse. Chantel, akínkanjú lójú ogun. Chantel, Chantel, ògbóǹtarìgì. Chantel, Chantel, akínkanjú lójú ogun. Roland. Roland. Chantel. Roland. Why now? Why? Roland. Hit me again. Hit me again! Hit me!
I said I am sorry. Ṣé bó ti gbọ́? Ṣé bó ló tuntun sọ yẹn? Èmi náà dẹ̀ ti bá ẹ sọ̀rọ̀ kó tó di pa dé bíbá. Kò yẹ kó le tó báyìí náà. Ẹ má sọ pé kò yẹ kó le tó bẹ́ẹ̀ yẹn. Ọ̀dàlẹ̀ lélẹ́yìn náà. Chantel, you get mind. No, you get liver. You follow me here like that. I don't care. Anybody tó bá ti ṣe Roland ní ayé mi ló ṣe. Ó bọ̀ kí ó bẹ̀. Ẹ kú ìjókòó, ẹ kú fàájì o. Mẹ́fà tẹ́tún ní kó wá rè ẹjọ́ ẹ bá mi mọ̀. Ẹ ṣé o. Ẹ ṣé ẹ kú fàájì. Ṣé mẹ́fà yóò wá kéré jù? Ẹ ṣe jẹ́ kí n gbé crate kan wá mọ́ ìtẹ́tí mu tẹ́lẹ̀. Ìyá mi, tí ló bá pọ̀ ní fàájì máa ń dùn. Àwọn bọ́ìsì ń kọ́ bó náà wà. Ẹ wò bẹ́ẹ̀ ṣe ń débí báyìí mo ti rọ́yàn sí wọn lábẹ́tẹ̀. Ipe kan sọ fún ọ pé àwọn náwó ti dé bí wọ́n tún ti ń ṣe bọ́yẹ̀ ń ṣe. Ẹ ṣọ́. Mo ti jẹ́ bọ́ wọn. Àwọn tó wà bẹ́ẹ̀ yẹn fún ọ̀dọ́ wa mú. Ẹ gbọ́. Sọ́ọ́lì bàbá. Ó pọ̀ pa. Bàbá. Ẹ ṣé kí n mú wá báyìí. Àwa mú ìwà ọ̀rọ̀ ẹ̀ báyìí. Ìwọ o, tá a bá ti gbọ́jà tán, a máa béèrè fún ṣe láìpẹ́. Ó dà torí ẹ máa ń ṣe jù báyìí. Ẹ wo pé tẹ́ ń kó wa inú láìkẹ́ inú gbádùn bíà. Tó yẹ kó sọ̀rọ̀ yìí. Ẹ wo nǹkan tó ń yá lábẹ́tẹ̀ ti wà leléyìí. Tábà relé kò sẹ́ni tó máa ya bí wàá mú nǹkan. Níjọ́ mi tẹ́ bá fẹ́ wá ẹ̀kan tí máa pè mí, màá ti máa ra gbogbo nǹkan tẹ́ bá fẹ́ lẹ̀. Ìyá mi ẹni a máa bìsà gan lẹ́ni o. Mo máa ń ṣeré. Ẹ ṣé. Àwọn tí mi sọ sí mi rẹ́rìn. Ẹ kú gbà gbogbo. Eléyìí tó ti dè ṣó wà nílẹ̀. Àtúfò máa wà nílẹ̀. Nọ́mà wá ṣeré. Ṣé ìwọ máa dèrà? Dèrà tiẹ̀ o. Jẹ́jọ́. Ìwọ máa dèrà èkú pa ẹ́. Ṣàwọn táwọn bàbá dé ń sìn nǹkan tó máa dé ìwà nulẹ̀. Ṣé kẹ̀ṣẹ̀ àbí kí ló gbé wá? Ẹ jẹ́ káwọn bọ́ìsì dé, tó bá ti dé ẹ wá kó wa. Bá lè dùn dáadáa. Ó dà, wọ́n máa tó bá wa. Ẹ ṣé. Ẹ kú ìjókòó. Àwọn ìyá mi lómi máa forí rìn mi gbà ilé náà bí èèyàn mélòó lọ lè fà tán ọjà mélòó làwọn ti ẹ ń gbé. Ọmọọba afa náà. Ṣáàntì ó pọ̀ olóyà ó ṣáàmọ̀. Ọba afa. Oníṣẹ́ yìí. Alpha baby, hello. Wá ṣe. Ọba, I don't like am. Ọkọ mi, kí lè tó ṣe bẹ́ẹ̀. Mo ti sọ fún kí mi fẹ́ ráwọn pípín bíbá mọ́ náà. Àwọn pípù wo? Àwọn pípín tó jókòó yìí náà. Àwọn kọ́sọ́mà tèmi ló fẹ́ rí bímọ. Mo ti sọ fún yín pé ọkọ mi ò bá wọn ṣe. Ọkọ mi ò bá wọn ṣe. Kí ló kèmí àtọkùn ẹ? Ṣé ọkọ ẹ ló fẹ́ fún wa lóúnjẹ? Àbí tí wọ́n bá wá bí tí wọ́n bá wá rajà, báwo la ṣe fẹ́ jẹun? Mo ṣáà ti sọ tèmi fún Wò jọ nítorí Ọlọ́run mi ò fẹ́ wàhálà o. Mi ò fẹ́ wàhálà o. Ṣòro tó bá ti kọjá sí máa kí wọn dáadáa kó dẹ̀ bèrè nǹkan tó kù tó bá fẹ́. Yàgà máa sọ fẹ́ kó máa mú mi tútù bọ́dà mi. Má máa mú mi gbígbóná, ó ti ń gbóná jù. Báwo ni? How are you? Really? Anyway, ṣoré mi tó ń wò yìí, mi ò kí ń sọ̀rọ̀ jù. I don't talk too much. Àmọ́ tí n bá rí nǹkan tí mo fẹ́ràn tí mo nífẹ̀ẹ́ sí, màá sọ̀rọ̀ tán. Ohùn mi lọ́mọbìnrin, ó dùn ún wò. Mo fẹ́ máa fẹ́ ẹ ni o. Mi ò expect anything from you, Dan. Mo ti gbọ́, mo dẹ̀ ti gbà lọ, kí ni ẹ máa fowó tọ́jú ẹ̀. You are beautiful. Oh.
Chantel, Chantel. Ready? Chantel. Ṣé o fi mí pa ni? Èmi kà. Ṣé ká sọ pé ó wọ̀ mí? Kò tẹ́ni tó ń wọ̀ mí mọ́. Ọmọ ìyá mi, àwọn ẹgbẹ́ òṣòkè o, alájọ ló kára. Tó ní dábàwọ̀ tó rò mí pín. Yóò bà láàrin Nàìjíríà. Jágàjágà, ìkọ́kọ̀ ò clear sí mi, òun dẹ̀ fẹ́ kó clear. Ìjọba ní ká má fàgbó. NAFDAC member ó dẹ̀ wà lára Rísílà. Ọlọ́run. Ọmọ ìyá mi, òjé níjọba ń yọ. Àwọn náà ń ṣe náà. Kò ní dábàwọ̀ tó rò mí pín. Ọjà ìṣẹ́ lówó ká wò. Bọ́dì ló mọ̀ pọ́n fa sìgá ń bẹ̀. Ọba ní sẹ́, ó yá àfihàn. Chantel. Báwo la rẹ báyìí? Pẹ̀lẹ́. Ó ṣá ti yàtọ̀ dáadáa. I'm getting better. Thank God. I should go now, uncle. But, uncle, àtàná tí mo ti lajú ni mo ti rí lẹ́tí ń wá lẹ́tí ń lọ. Mi ò rò pé mo rí ojú yín rí o. Ọmọ àdúgbò ilé mi náà. Mo kàn ti kúrò ládùúgbò ti ṣe díẹ̀ ni, but once in a while mo máa ń wá. Bí mo ṣe wá dé lánàá ni mo gbọ́ pé nǹkan yìí ṣẹlẹ̀ sí ẹ. Ó lè jẹ́ kí n mọ̀ pé ẹ kí n wá yọjú sí ẹ. Because nǹkan gbọ́dọ̀ ṣọmọ àdúgbò mi. Pẹ̀lẹ́. Ọlọ́run ló ṣe o. Báwo wà ni? Àmì kọ́. Tí o bá ti wà okay dáadáa, we'll talk about that. Hold on, I'm coming. Roland, welcome. How was your day? What happened? I'm talking to you. Èèyàn kan ni wọ́n pa ní ọ́fíìsì wa. A lè gbìyànjú títí àgẹ́tẹ̀ ẹni tó pa. Bọ̀ pẹ̀lú nǹkan tí à ń wò yẹn, wọ́n fún ènìyàn lọ́rùn pa ni. That's so sad. Sorry about that. But since tó jẹ́ wípé inú company náà ni killer yẹn wá, wọ́n lè ṣe investigation láti mọ
ẹni tó wọ inú ọ́fíìsì máa yẹn last. Say, you're right. But a fi tipátipá já ilẹ̀kùn wọnú ọ́fíìsì yẹn. Ilẹ̀kùn máa yẹn wà ní títì. A force ẹ̀ wọlé ní kó tó lè parí tó ṣẹlẹ̀ ńbẹ̀. Ìyẹn tún lágbára o. Ó kọjá bó lágbára. Kò ṣáà possible fún man tá ń sọ yìí láti wọnú ọ́fíìsì kó lock ilẹ̀kùn láti inú kó wá fún rẹ̀ lọ́rùn pa. So, nothing is impossible. But only more through the fingerprints around his neck. How about that? Kí ló ṣẹlẹ̀? Chantal. Yes. Chantal. Kí ni nǹkan tí mo lè ṣe fún ẹ? I mean, ìwà tí mo lè wù tó máa dùn ẹ́ àbí nǹkan tó máa gbọ́ láti ta. Tó máa mú ẹ tó máa fi sọ pé o lè forgive me. Kò sí nǹkan kan. Ó ṣọ́ pé kò sí nǹkan náà tí mo lè ṣe tó máa fi wò pé ó ti tán láàrin mi àti ẹ. Of course, kò sí nǹkan kan. Chantal. Mo wà lára àwọn ọlọ́pàá tí wọ́n wá níjọ́ tí incident mọ́ mi ṣẹlẹ̀. How? Mo lè máa wọṣọ pẹ̀lú wọn, bọ́ èmi ni mo pè wọ́n pé kí wọ́n máa bọ̀. Chantal, má get me wrong. Mi ò pè wọ́n pé kí wọ́n wá pamọ́ mi níjọ́ yẹn. And àwọn ọlọ́pàá tí wọ́n wá náà, wọ́n ṣe ń tán ṣe intentionally. Àwọn guys wọn máa ń wà lọ́dọ̀ mọ́ mi, ọba àti àwọn tó kù ẹ̀. Ìkà ni wọ́n. Alọ́kọ́ ló ń kígbe ni wọ́n. Ọ̀gára ọlọ́ṣà, àdìgára wọ̀lú, apanilẹ́kúnjayé. Ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n ti sọ di ahoro. Wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí. Wọ́n ti sọ ẹlòmídà láì ní ọmọ tí kò balance mọ́dé ní Ọlọ́run. Àti wá ń wá wọn ti pẹ́. Bí mo ṣe wá gbọ́ information pé wọ́n máa ń wà ní ọ̀dọ̀ mọ́mísí ẹ̀ ni mo ṣe wá. Kò kí n ṣe first time bọ́jọ́ tí mo rí wọn ẹ̀ ni mo fi pe àwọn ọlọ́pàá pé kí wọ́n máa bọ̀ láti wá mú wọn. Eré tí àwọn guys yẹn sá tí ọlọ́pàá yẹn ní kó fi bá control wọn láti dúró.
Òun ló fi jẹ́ pé mistakenly mami ló bá. Kò kí n ṣe wípé wọ́n intentionally shoot mami. Ṣọlẹ̀ ọlọ́pàá ni mí. Ọlọ́pàá ni ẹ́. I am a police officer. It's okay. Malik. Yes. Mo ti wá ogun nǹkan tó bá mi sọ. Màá feed them back later. Ẹ wá máa lọ. Roland, you no fit know. You no fit sabi wetin dey sup. You no fit know. But like I said, I am truly sorry. Who is this? Hello, Joe. And what are you trying to do? Can I work with you? Ẹ̀yin ọmọ òde òní, ẹ máa kọjá yẹn ní ṣá. Are you for real? Èmi lọ́mọ òde òní. You better go and sit down. Kó jẹ́ kí n má yẹ ṣe nǹkan tí mò ń ṣe. Jọ́ tí mi bá rẹ̀ jókòó nǹkan. I'll bat you. For real? Chantel, akínkanjú lójú ogun. Chantel, Chantel, ògbóǹtarìgì. Chantel. Ọ̀kílẹ̀ wọn tí o fi pọ̀ tó báyìí. Lórí ẹnu la ṣe ní ìdí ẹ̀. Chantel. Ọ̀rọ̀ kan kú nínú mi bí ojú. Ó dẹ̀ wù mí kí n ọ̀rọ̀ jáde tó bá lè gbà mí láàyè. Kí ló wà lè fún yẹn? Sọ́nà, ṣèbójú àárọ̀ àdá ni. Kò ṣáà ń ṣojo tàárọ̀ tá a pa ni. Kò lè pààyàn. Nítorí pé a kì í gbọ́ búburú lẹ́nu àbọ̀ rẹ̀. Ó dá o bàbá olójú. Ẹrù. Nípa ọ̀rọ̀ tí Alex bá wa sọ. Mo á rò pé yẹ kí èmi àti ẹ wà nínú àwọn tá máa kó òkú báyìí tí wọ́n máa dá sí òrùlé ọbàyéjẹ́. Kọ́bàyéjẹ́ lè bá gbọ́ ariwo ní kíkankíkan pé nǹkan ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ àwọn. Don't even go there. Kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ at all. Chantel. We know they accept illegality, respect authority. When we enter, no man today. Tell me where them day. Or tell them we are Roland today. I can call you good today. Chantel. I can call you lójú ogun. Chantel. Chantel. Ògbóǹtarìgì.
ògbóǹtarìgì Chantel. Alex. Báwo ni Roland? Báwo ni Smith? Madam mi lóhùn mo lọ ṣe nǹkan kan ni ó dẹ̀ wà important gan. I say you are so formal. Oh serious o. Kí ni ìtumọ̀ yẹn? Ọ̀gbẹ́ni mú kí ni ọwọ́ yẹn wá. Èmi àti Malik ṣe nǹkan kan tó máa yà yín lẹ́nu. Ẹ wá wo kíní. Ṣé wọ́n pé àwọn guys is smart gan ṣá? Kò sí bó ṣe lè smart tó, wọn ò lè smart ju àwọn ọlọ́pàá lọ. Bó pẹ́ bóyá ọwọ́ àwọn ọlọ́pàá ó máa bá wọn. Ó dẹ̀ rò bẹ́ẹ̀ ṣá. Of course, even me myself, I know so. Okay, Roland, Malik, ẹ tẹ̀lé mi lọ sọ́fíìsì mi. Ẹ jókòó yín kí ló ṣe yín? Ṣé gbogbo ẹ̀ náà lẹ́fẹ̀ẹ́? Ẹ jókòó ẹ̀gbẹ́ ni kí ló ṣe? Ọlọ́pàá, ọmọ kékeré police. Wow. Wow. I love this. Thank you, sir. Ṣé gbogbo nǹkan tẹ́ ẹ kọ síbí bẹ́ẹ̀ ṣe máa mú wọn? Tẹ́ ẹ bá lè fọ́lù ẹ̀, ó dá mi lójú pé this time around wọn lè escape ẹ máa mú wọn ni. Ìfara ìfara mi gbà. Thank you for believing in us, sir. Okay, we will make sure we do our own due diligence, sir. Babe, kí ló ṣẹlẹ̀ pé kò dédé dákẹ́ báyìí? Honestly, me only ever gbàgbé prison experience. Really? Let me tell you something. For how long do you want to keep your past in your memory? But how I wish could you pay me at age of 1 then? So I'll understand. Oh, serious? It was it, Annie? Show me about what I want. And you're not sure for cooking share. I know where I belong. Oh, I see. No, babe. That's not what I mean. Who's calling me? Hello, Malik. Where? Okay, we'll be on our way right now. Kí ló ṣẹlẹ̀? Follow me.
Hello? I am not fine. Mi ò lè wá síbẹ̀ yẹn àtọ̀, nǹkan pọ̀ lórí mi tí mo ń rò. Chantel. Nọ́mbà ọmọ yóò máa ti lọ kẹ́. Jẹ́ kí n pe Roland kí jẹ́ kó ṣe ń pé nọ́mbà ọmọ yóò lọ. Hello Roland, nọ́mbà ọmọ yóò ti lọ o. Ajá ẹ̀ ti wọlé tẹkùn. Ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀. Guys, ìyẹ́ òun ṣàwọn kú. Ẹ pa. One day. Èmi ò bílíìfù pé nǹkan kan ṣẹlẹ̀ o. Nǹkan tí mo kàn bílíìfù lórí ni pé ó possible kó wà under investigation. No. Kò lè wà under investigation ní time tá à ń sọ̀rọ̀ yìí. Because ìgbà tó fẹ́ bọ̀ ta, even at that, ó máa ti reach out sí wa náà. Àbí kí ló ní mo wí? Etí wọ̀ sọ yẹn náà ò rí sọ. Èyí tó náà dẹ̀ sọ náà, ọ̀hún náà rí sọ. Wọ́n ní bí náà bá tán láṣọ, ẹjọ́ ìpín tán lè kọ́ mi. Nǹkan tí mi rò sẹ́yìn pé bóyá ẹ̀ka wọ̀ gbòòrò, ẹ̀ka wọnú gbòòrò. Tá a bá wọ̀ gbòòrò, ohun tí ọ̀hún sí wa, tá a bá dénú gbòòrò, ó máa hàn sí wa kíákíá. Ó dá mi lójú wípé ohun tí òye ó máa yé wa. So advice mi pé ẹ̀ka wọnú gbòòrò lọ, a lè mọ nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀kan kan. Ọdún sọ bí yẹn. Okay. Ẹ̀ka wọ̀ gbòòrò. I know say you got it o. Oríṣàntẹ ọmọ galato. Tọ́tọ̀nà informato. Olóńgbò tá a bá ń sìn tó bá ń yani ilé kan náà lójú tí kò ń ṣẹlẹ̀ kìíní ìkejì àbí ìkẹta ṣe mọ̀ pé irú olóńgbò bẹ́ẹ̀ kì í ṣe ẹranko ilé mọ́. Ẹni tí a bá dẹ̀ ń bá ṣe. Tí ìwà ẹ̀ ń rí báyìí téèyàn wá wò títí tó jẹ́ wípé ẹni tá à ń fura sí ni tí yóò dẹ̀ ṣe yẹra fún téèyàn ò bá wá wọ̀rọ̀ kan fi ṣàdá kéèyàn dọ́gbọ́n sí i ó máa sọyàn dẹ́ni akọ́lẹ̀bó tí wọ́n àtún gbóòrò ẹ̀ tìrantìran mọ́ láéláé mo máa wípọ́ jọ̀gbọ́n ni ẹ mọ ibi tí mò ń sọ̀rọ̀ lọ ìdí nìyí tí mo fi wò wípé ẹ̀yin méjèèjì lè lè help mi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀.
Please. Whatever you want. Anything to make a share. I'm ready to share. Thank you. I believe we are in for this 100%. Ṣòní ti bá oṣù ti gbàgbé nǹkan tó lè fún mi. Nǹkan tó fẹ́ fún ẹ̀kọ́ ni bí kí ló ṣe ẹ̀bí àbí ló wà fúnra yìí. Ẹlẹ̀ oṣù àìbá. In all my life, I've always dreamed of a cute and handsome guy like you. But it's quite unfortunate, the situation I found myself when I finally found one. Okay. Who was in situation you? I'll grab you, You want me? kiss you, feel the scent of your body, then wait for a sensational penetration. No, stop! I want to use my hand. If possible, be the one in charge. So lose me and let's begin. Impossible now. It's really about impossible. Okay. Mo mọ̀ pé àsìkò mi ti tó. But tọ́lọ́run bá ní a máa pàdé lọ́run. Then we will continue from where we start. Oúnjẹ òótọ́. Ṣé òótọ́ nǹkan tó ń sọ fún mi pé o love me? Let's start. Okay, I will make this sacrifice for you. Sure. Yes, lose me. Wait, I told you I want to be in charge. Just let me. You're like. Really? Follow you guys. Empire tí wọ́n build síbẹ̀ yẹn is a big one. Yes. Ajá mi tó wọlé ẹkùn tó bọ̀. Ó yẹ kẹ́ kí sẹ́yìn. Chantal, sórí kò sẹ́ni tí ó mọ̀ wípé ibi tó lọ yẹn ilé ẹkùn tó tún ju ẹkùn lọ ni. Ṣùgbọ́n inú mi dùn pé ẹ̀mí tó lọ olùpadà wà lóyún fún wa. So no problem. Àwa náà mọ nǹkan tá a máa ṣe. We would need to act fast on this. We would need to act fast. At this point in time, ilé ọba alábàá pé ká pe Roland
ká ṣàlàyé nǹkan tí Ṣàǹtẹ̀ ọ̀pá bọ̀. You are right. Okay, ìwọ pè ń gbà ìpínlẹ̀ mi ti pè lẹ́ẹ̀kan ọ̀la pé ìmọ̀ tó bóyá ó busy call ni or bóyá òun náà try. Wow. Wonderful. Thank you, sir. More like the plan than Yai. It's a perfect one. Thank you very much. Share this time around. The value for you at Yai. Ó dá mi lójú pé máa mú wọn. This time around, wọ́n lè escape. Thank you very much, sir. Thanks for believing in us. Ọ̀gá mo fẹ́ fi dá yín lójú pé ẹni gbàgbọ́ mi wà lọ́tẹ̀gbọ́n nìkan mọ́ àlọ́. Ó ti ẹ̀ dá mi lójú. Thank you, sir. Ọ̀tẹlẹ̀múyẹ́ ni mí, mo lè fi yangàn wípé agbófinró ni mí. Iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́. Oh, serious. Gbogbo yín ṣe ìgbà ìwé kan báyìí. Kí ni mo ṣe? Ṣé ibi kí ni? Orí bá kan gbogbo ẹ̀yin obìnrin. Don't try to play smart. Thank you, officer. Thank you. Officer. Thank you. I'm baby. Well done, officer. Thank you, sir. Obìnrin kan látọ̀jì alias Eko. Ọ̀rọ̀ palabra ìṣègì. Máa dá kó máa argue o. Oya, owó ẹ̀mí ìjì wá bí. Sẹ́wọ̀n. Ọwọ́ ẹ̀mí! Owó ẹ̀mí! Down! Owó ẹ̀mí! Where them day, who them be? We know they accept illegality, respect authority. Where we enter, no man today. Tell me where them day. Ọ̀tẹlẹ̀múyẹ́ Roland today. Akíkanjú ogun today. Wow. Hold on. I will shoot you! I said no! Stop! You messed up! You die! Stop! Hey, I know say you got it too. Horizonte ọmọ galato. Nothing na informato. Informant. Yeah. Informant. Yeah. Informant. Chante ògbójú Roland. Ṣẹ́ni bí nkò. Informant. Yeah. Ẹ ṣe ìjókòó báyìí ní ìtú. Mẹ́ẹ̀. Mo wọ Fúlàní tó ti sọ. Ọ̀rẹ́ yìí jó. Ṣé ẹ̀yin aláìsí ọlọ́pàá ń gbé ṣá? Ọlá ìwọ̀ kọlá wa òru oúnjẹ tó báyìí láti lọ sí ẹ̀ka níwọ̀ làwa wà ní àtìpá ti jẹlẹ̀ ẹ̀ǹdí ẹni tí ó bá wà láyé máa sọ̀rọ̀ straight to the point. Part-time Roland ó ń di wa lọ́wọ́ ó ń disturb wa gan àdẹ̀dí kébọ̀ hey Mr. Man. Olha de que boa. Olha lá. Èèyàn gidi ni Roland. Ṣé àbíẹjọ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn? Akọni ká sọ nípa máa pa ẹ̀. Mo sábà máa ṣiṣẹ́ ẹ̀. Àfẹ́ lọ́wọ́ ẹgbẹ́. Má try láti defend ẹ̀. Má try láti defend ẹ̀. Tí ó bá gbàgbé one officer Benson. Nǹkan tó ń rìn kò burú tó Roland ò burú tó àbúdá ẹ̀yà rẹ̀ tó ó ti àti gbé ẹ débẹ̀ tí àìkú gbé ẹ padà rà kó tẹ́kì kó ní náà ìlú ṣùgbọ́n.
Roland, pick up. Roland, pick up. Alẹ́ ọjọ́ táwọn boys yẹn bá mi ni ló pè mí padà tó lórí miss calls mi bíi 30 times tí mo fi pè ẹ́. Ó béèrè lọ́wọ́ mi pé kí mo fẹ́ sọ fún ẹ, mo ní tèmi àti ẹ bá fojú rinjú ni màá lè ṣàlàyé ọ̀rọ̀ ẹ fún. Tó bá rántí láàárọ̀ ọjọ́ kejì alẹ́ ọjọ́ tèmi àti ẹjọ́ sọ̀rọ̀ ẹ, mo sọ fún ẹ ní ọ́fíìsì pé ṣé ó ṣe é ṣe ká take it slowly, ká pipe down díẹ̀ bá ṣe ń lé àwọn criminals yẹn. Ó dẹ̀ bínú sọ fún mi pé ṣé mi fẹ́ gbàbọ̀dé ni. Mo rántí pé ó sọ fún mi jẹ́ pé ikú nìkan ló lè stop ẹ láti máa hunt àwọn criminals yẹn mọ́. Mi fẹ́ ṣàlàyé fún ẹ torí mo mọ̀ pé ọ̀rọ̀ ẹ máa léwu. Tó bá tún rántí that same day, mo ń dọ́gbọ́n bá ẹ sọ nígbà tó di bí ọ̀sán pé ṣé ó ṣe é ṣe kó kọ̀ take break pé wàhálà tó ń ṣe ti pọ̀ jù, bóyá kó lọ fún break bí holiday bí 2 weeks àbí even a week. Nǹkan tẹ́mi gbà lérò ni pé tó bá lè gbà láti lọ, kò bá jẹ́ bóyá bí Dubai or anywhere, pé tó bá ti lè lọ máa sọ fún Malik àtàwọn squad wa yòókù, máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ fún wọn. A lè hunt àwọn guys yẹn down kí wọ́n tó dé, a lè ti mú wọn. But nígbà tó wà adamant pé o fẹ́ travel, o dẹ̀ fẹ́ ká sinmi lílé àwọn boys yẹn, mi ò gbà wọ́n gbọ́ ọ̀nà Malik. Ṣùgbọ́n àwọn boys yẹn wọ́n sọ fún mi pé àwọn làwọn ṣiṣẹ́ Benson Makoko. Ìgbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ Benson yẹn mo ti believe pé kò sọ́gbọ́n ta lè dá inú ká mú àwọn boys yìí tàbí kí wọ́n lọ sí holiday. Nígbà tó ń dẹ̀ wà adamant pé òun ò ní ṣe bẹ́ẹ̀, lílọ tí wọ́n lọ lọ̀gá pè wá pé wọ́n rédíò ká wá lọ síbi operation tí Mohammed ti kú. Roland, mo mọ̀ pé wọ́n kọ́ ló yìnbọn, but èmi rí as an advantage wípé ó máa sàn láti gbé ẹ pamọ́ ju kó lọ kú lọ. Torí ẹ̀ ni mo ṣe sọ nǹkan tí mo sọ. Ṣé o rántí kéèsì náà mú bọ̀bọ̀ ìfún tọkọ rìpọ́tì lórí ẹ̀ níjọ́ ta ní kẹ̀kọ́ lọ ṣe surveillance tí wọ́n yìnbọn fún bọ̀bọ̀ Mohammed ta torí ẹ̀ dìtẹ́ẹ̀lì lọ́la. Ṣé o wà ń bẹ̀ jọ yẹn? Ọ̀gá, wọ́n ti dìbò ìdìbò. Ìwádìí ti kọ ọ̀rọ̀ rìpọ́tì wà ní wa ń bẹ̀ sá. Ó nítorí fẹ́ gbọ́ ni ó wà ń bẹ̀. Àìmọ́ kọ rìpọ́tì mi sá. Ó ní ìwọ ni ẹlẹ́rìí òun pé òun kọ́ ló ní ìbọn kó o dẹ̀ wà ń bẹ̀ kó o lè testify sí pé òun kọ́ ló yẹn. Roland, ọmọ ilé mi lẹ́lẹ́rìí ẹ ló wọ́pọ̀ lọ́wọ́ ìbọn fún Mohammed. Yes, because ọ̀gá sọ wípé gbogbo report àwọn èèyàn sọ wípé èmi ni mo pa boy Mohammed yẹn. Ó dẹ̀ sọ pé you were there níjọ́ tí nǹkan yẹn ṣẹlẹ̀, even ẹgbẹ́ mi ló wà. Ṣé wọ́n kọ́ sínú report yẹn pé wọ́n ní ìwọ̀n kọ́ ni? Torí nǹkan tí mo expect kò ṣe gẹ́gẹ́ bí ọlọ́pàá ni rẹ̀, ṣé ò kọ́ ni? Àwọn atájọ ṣiṣẹ́ ṣe fẹ́ kó bá wa ni. Ọ̀gá lóòótọ́ ibẹ̀ yẹn wà láòdì, á pọ̀ ń bẹ̀. Ṣùgbọ́n ẹgbẹ́ mi gangan ni Roland wà tíṣẹ̀lẹ̀ yẹn fi ṣẹlẹ̀. Roland, bullet tó ń mú lára Mohammed ní autopsy, serial number bullet tiẹ̀ ni. Tí gbogbo ìgbà wa mọ nǹkan tó ṣe, ẹgbẹ́ mi ló wà. Because you shot him. That's it. Only a mistake. I don't want to was I am a trained police officer. I am a police officer. And I swore, I took oath to defend this country. In all honesty. Ọgọ́ tó máa burú ní fọlọ́pàá láti ọlọ́pàá lè ṣe mistake. Ọgọ́ tó máa burú jù fọlọ́pàá ní pé kọ́lọ́pàá ṣe mistake kó tó wá fẹ́ cover up mistake. Of course, what's the for Ghana? Alex. Yes, sir. Thank you very much. You said enough. Let your mistake in it. To Bob and Mohammed, sir. That's it. You can go. Permission to follow up, sir. Permission granted. Thank you, sir. Roland. Mata hotel for now.
ṣé mo mọ̀ pé tó bá wà ní pamọ́ ká ní mo sọ fọ́gà ńjọ́ yẹn pé mo mọ̀ lóòótọ́ pé wọ́n kọ́ ló yìnbọn mo mọ̀ pé a máa wádìí ẹni tó ṣiṣẹ́ yẹn àdè máa mọ̀ bọ́dí mi ò tiẹ̀ fẹ́ ká wádìí nǹkan kan mo fẹ́ kọ́ gbé ẹ pamọ́ kó má lè pa ẹ́ mo mọ̀ pé nǹkan tí mo ṣe ò dá but I did it for you all I did was for you mo mọ̀ pé mo jẹ̀bi ọ̀rọ̀ yìí but I am truly sorry. Ọ̀tẹlẹ̀múyẹ́ ni mí mo lè fi yangàn wípé agbófinró ni mí. Iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ó ṣe yangàn láwùjọ o. I must commend you guys for the wonderful job you've done. Thank you, sir. I am so proud of you. Especially Alex for believing in Roland. Thank you very much. I'm proud of you. Sir, yes, sir. Ẹ̀yin ni ká dúpẹ́ lọ́wọ́ yín sir wípé abáyín sọ ẹ̀dẹ̀ gbọ́ sí wa lẹ́nu inú èmi dẹ̀ dùn pé ibi tá a fẹ́ kọ́rọ̀ já sí náà ló já sí yẹn sir. Thank you. All right, Roland. Sir. I'm happy to announce to you that your letter is in my office. You have been promoted. Kó tó di pé nǹkan tó ṣẹlẹ̀. Office tí Alex ń wà ibẹ̀ ló wà. So we are going to move Alex now to another department, and you've been promoted again. Congratulations. Congratulations. Thank you, sir. Thank you, guys. But, sir, ibi tí mo bá iṣẹ́ ìdè, mo rí wípé mo ti wà okay, and mo fẹ́ resign. Roland. Yes, sir. Promotion tó wá pẹ̀lú juicy package. Ní tí gbogbo èèyàn ń gbàdúrà fún. Ṣé o pé tí o bá sí movement lọ́lọ́pàá kò ń sí promotion? Àyè movement kékeré wà, wọ́n dẹ̀ fi compliment ẹ̀ promotion, they reject ẹ̀ ló fẹ́ resign. I will repeat myself, sir. I am not interested. Permission to fall out, sir. Okay, please. Permission granted. Okay, please, can I speak with you? You had it. Very well. Yes. Babe, kí ló ṣe ẹ́? Kí ló ṣe ọwọ́ gbogbo ọwọ́ ẹ̀ ló wú lọ the bandage? What happened? Baby, I said I'm fine. Nothing happened. Mo wà okay. Ṣé bá wà mí lélẹ̀? You can't keep saying you're fine. You can't be fine. Bó ṣe rí now. Kí ló ṣẹlẹ̀? Daddy, don't lie to us. What happened to you? I'm fine, honey. I am okay. Wo, má tàn wá. Nothing. Okay, try láti warn me, but I'm fine. See, touch it now. Má tàn wá. I'm not cool with this. 4 days ago, Timbo, to fly down to Nigeria. You were fine. Look at you now. You're all paled up. You're not even looking good. You're fine. How? Sure, stress man cause a lot of things. Stress ló yẹ kí n rí bí mo ṣe rí yìí. Ṣé pé láti jọ́ ẹ náà mo ń ṣiṣẹ́ ogún mi àti ọ̀rẹ́ ara wa. Oh, God, I'm not pleased with the way. I can't say you're fine. I'm fine. I'm not lying, I'm fine. Yes, your dad is fine. I mean, 100% okay. Yeah, true, I'm saying the truth. Sherry, it's already aware. Accident kékeré last Sunday. Time tí ó wà ní operation, assignment wọ́n fún wa lẹ́nu iṣẹ́. Mo ṣe ní kó nǹkan gbẹ́sẹ̀ díẹ̀ báyìí lórí sí kọ́tà. Kọ́tà tó máa rí sí báyìí ló fa little accident yẹn. So, wọ́n ṣe nǹkan tó lè ara àtọ̀. No, báyìí kẹ́rù báyìí. Ọkọ mi, ilé yìí ni accident kékeré. Ní gbogbo owó ẹ̀ wú yìí. Ó dàbí pé bá ṣe package ẹ̀ ló ṣe ń bá ẹ lẹ́rù. Jẹ́ kí n fà kó lè wépo sí ọkàn bẹ́ẹ̀ àti ìwúyẹ́. Ó lè fà ọkàn bẹ́ẹ̀ kí n nà. Wo bàbá ọkọ mi, nǹkan tó ń ṣe náà ò dáa o. Láti 3 days ago tí mo ti ń bá yín sọ̀rọ̀ tí mo ti pé sọ fún mi pé ìkọ̀kan ṣe sọ anything fún mi. Ò ní bínú ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ ti wá irú nǹkan bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ pé tí bá lọ sọ pé lórí fóònù ó lè lọ fa shock fún ẹ. But I'm telling the truth and the fact nothing kò sí ọ̀hún tó ṣe. Ọwọ́ yẹn akọ̀ wọ́n mọ̀ bandage ẹ̀ kó ba lè rí nà
dáadáa tó bá rìn. Okay. Má jẹ́ kẹ́rù báyìí náà. Bọ́ọ̀ yìí, ó ká lára ẹ̀ o. Ó sọ fún mi kò mọ̀ ń pawó yìí. A ní mi mú ẹni tí mo ṣe yẹn for the first time ni. Ọ̀rẹ́ wa kí ló ṣe lọ́wọ́? Ṣeré ẹ dáre ká máa dúpẹ́ fọlọ́ because èmi gan mọ̀ bó ṣe ṣẹlẹ̀. Ní ìjẹta, I called you guys pé mo ń lọ sí ọ́fíìsì. Báwo gbọ́n tó fẹ́ bá mi sọ mo mọ̀ pé kò lè bá mi lára mu. Nígbà tó ga máa sọ̀rọ̀ wọ́n ní àwọn fẹ́ promote mi and I told them no pé mo fẹ́ resign. But mo ń wo countenance gbogbo wọn ìfúnná ọ̀gá. Wọ́n pé àwọn tá ń ṣe irú nǹkan tá ń ṣe the last time wọ́n lè ṣe nǹkan tó máa bad ju ìta ti ṣe yẹn lọ fún mi. Reason nìyẹn tí mo ṣe sọ wípé ẹ̀yin ni mo fẹ́ kẹ́ lọ bá mi gbéyàwó àtọmọ mi. Kò lè jọ bóyá bí 4 minutes or 3 minutes tí mo drop kọ́ mo kàn ní accident. Ìgbà tí nǹkan báyìí ṣẹlẹ̀ wàá dẹ̀ ti pè mí. Yeah, ó yẹ kó pe kọ́nà méjì náà. Kọ́ọ̀ṣà kò sẹ́ni tí mo lè pè because mi máa ń tó ṣẹlẹ̀. Accident ni mo mọ̀. Ọ̀tí ìgbà tí mo tají lóru mọ́jú ni bóyá mo pass out ní ọ ní nǹkan tí ẹ máa ń tó ṣẹlẹ̀ ṣá. Dókítà mẹ́ta sọ pé ibi tí mo rẹ̀ nǹkan tí mo bá lọ́wọ́ mi rẹ̀ àti nǹkan tí mo fẹ́ hàn gbé. But thank God pé kò jù báyìí lọ. So. Okay, ẹ ṣáà yẹ ká dúpẹ́ Fẹ́mi. Now ṣé wọ́n ṣáà ti fún ẹ ní proper treatment ní sí àná? Everything is okay. Mo ti wà okay káàkiri máa treat ẹ lóko because ó ti kán. But mi ò ní treat ẹ ń bí o. I'm sorry. Guys, please. Where is she? Who? Chantel. Má bínú. Ó dà pé mi ti fàìdí àkọjá àyè ara mi. Nígbà tí mo jẹ́ láti ìwé iṣẹ́ tí mi ò get in touch. Mo ti pè Chantel. So I spoke with her. Yeah. You called her? Yeah, èmi àti ẹjọ́ sọ̀rọ̀. That means Chantel is not safe. Safe. Please don't say kò safe. I know what I'm talking about. Okay. Please. Mo fẹ́ kẹ́ lọ bá mi wá because ìgbà tí mo ní kó move ìyàwó mi àtọmọ mi wá síbi mo believe pé máa move náà wá ni. Ẹ jọ̀ọ́ ẹ má bá mi wá ẹ dẹ̀ gbọ́dọ̀ rí lẹ́nìí kẹ́ wá wá hotel tó bá safe kẹ́ bá mi fi sí kẹ́rẹ̀ jẹ́ kí àwọn boys mount hotel yẹn. Ẹ jọ̀ọ́ nǹkan kò gbọ́dọ̀ ṣe o. Nǹkan kò gbọ́dọ̀ ṣe o please. Okay, no wala. Ọ̀rẹ́, jẹ́ kí mi get àwọn ọ̀rọ̀ tó tẹ̀sí nílé. So mo bá dé mi. No, right away. Bọ̀. Okay. Jọ fẹ́ràn bẹ̀ mo ní trust nínú yìí. Má wọrí nǹkan kò gbọ́dọ̀ ṣe. Wọ́n má wọrí ní tiẹ̀ ṣe báwa ni. Ṣé ibi iṣẹ́ tajọ́ ń ṣe ni? Jẹ́ kí n yọjú sí ìyá ìpínlẹ̀ fílẹ̀ ọkàn báyìí. Protecting my father's land is my duty. Say no to corruption, say no to kidnapping, say no to substance abuse. Guys. Ìlọ tí mo ń lọ mo lè máa yètè padà wálé. Because ṣé wọn pé èèyàn gbọ́dọ̀ fọgbọ́n ṣe. Sure. Èèyàn ò dẹ̀ ní gbọ́n láyé tó ẹni tó ń ṣọ́yàn. Ṣé you understand? Nǹkan tó ṣẹlẹ̀ yìí kò kí n ṣe lásán. Mi yẹn ṣe máa drive kí búrẹ́kì tó lọ lójijì. Kò sẹ́ni tó sọ pé kò ń ṣe àwọn náà wá tù. So mo ní láti stay some for a while tí màá fi wá okay dáadáa. Mo wá fẹ́ kẹ́ take care ara yín. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ mọ̀ pé mi ní family. Ẹ̀yin ní family mi. Ẹ̀yin lẹbí mi. Ẹ̀yin la jọ ń share the same blood, the same flesh, the same everything. Please. No problem. And I hurt you guys so much. Chantel. Yes, Roland. Thank you. Thank you so much. I really appreciate it. As in, me mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹ because gbogbo nǹkan tó ṣe fún mi. Iṣẹ́ mi.
gbogbo ẹni tí ó bá ń ṣe spy fún ọ́fíìsà ọ̀pọ̀lọpọ̀ máa ń lù ẹ̀mí tó kú lágbára lọ́wọ́ ẹ̀mí ò ní kú. Má wá gbàgbé gbogbo nǹkan tèmi àti ẹjọ́ sọ. And má gbàgbé wípé mo sọ fún ẹ pé you need a man in your life. Not again, Roland. That's how many years ló ti ń sọ not again. Please. Please. Tó bá wá dọ̀hún yẹn, má ṣe nǹkan tí ó yẹ kó ṣe. Stay safe. Okay. Do good. And anytime tó bá fẹ́ bá mi sọ̀rọ̀, you're free. Friendship or Tosibetole. I know. I don't know if I can say I love her. Well, you are free to say anything. Not only you, we love her too. We love you. Thank you so much, Chantel. Thank you for everything. God bless you. Come give me a hug. I miss you. I miss you so much too. And please, take care of my Roland. What deal? What the pelabo see you cheating? What's that? Why can't you tell him to take care of me? Shaking was saying it. Oh, you don't need to do that. Just take care of him, okay? Tell him to take care of my me. darling, come. Cheat. I love you. Cheat. People are cheating. Yeah. Let me say congratulations to all of us. Yeah, Akuriri, no. Now your flight is tonight. Yeah. So flight to Arola. So yes. And ticket to Walowasin. So by tomorrow morning I'm a move to Ghana. So this night you are going to your own destination. Okay. So like along village you I wish you safe trip. Africa ko ṣe báyìí. Ṣé ká kó jọ máa lọ bí kan náà? Jẹ́ sọ fún ẹ. Ṣó mọ̀ pé ó ti ń ṣe lé bí kò ti débi tó ń lọ. Ó bí wọ́n ṣe ń dùn. Ẹjọ́ torí ọlọ́run jẹ́ máa mú nǹkan mi lọ kó má tún lọ kọ́ lápá kejì. Okay. Ṣé o rò pé bẹ́ẹ̀ náà mo ṣe easy fún? O flexible ní tàbá kíkọ́. Respect authority. Where we enter, normal today. Tell me where them today. Or tell them we are Roland today. I keep on go today. Chantel. I can't control you, Ogun. Chantel. Chantel. Ogbon tarigi. Chantel. Chantel. Akíkanjú lójú ogun Chantel. Chantel. Ògbóǹtarìgì Chantel. In this moment, there's only you and I. My heart is so mesmerizing. My beauty, so deadly. My touch, like a poison. My lips are all through. I will steal your heart and leave you cold. On my cheek is a killer smile. So don't mess with me. Chantel. Akíkanjú lójú ogun Chantel. Chantel. Ògbóǹtarìgì Chantel. Chantel. Akíkanjú lójú ogun Chantel. Chantel.